Ìròyìn jákèjádò. Ogun abẹ́lé bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wàhálà burúkú kan ó ti bẹ́ sílẹ̀ ní agbègbè Ifọ̀n-Òròlú àti Ìlobù níbi tí kánsẹ́lọ̀ kan ti pàdánù ẹ̀mí rẹ̀. Ọ̀pọ̀ àwọn èèyàn ló fara pa yánnayànna. Ààlà ilẹ̀ náà ló máa fàyọpọyọrìn yìí láàrin àwọn ìlú méjèèjì ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gọ̀rọ̀ ilé àti dúkìá àti àwọn èèyàn ló ti ṣòfò dànù o. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti pàṣẹ fáwọn agbèfọ́ba báyìí pé kí wọ́n ta mọ́ra kán kí wọ́n lọ pẹ̀tù sí agbègbè náà o. Kánsílọ̀ kan tẹ́lẹ̀ rí láti Ifọ̀n-Òròlú la gbọ́ pé ó ti papòdà o. Orúkọ rẹ̀ ń jẹ́ Àṣìṣì. Bí ó ṣe rin ìrìn náà ló fi bá ogun náà lọ a kò tí ì lè sọ báyìí, àmọ́ wọ́n ní kó ti papòdà sí ilé ìwòsàn kan tó wà ní Òṣogbo. Olóyè ọ̀tún jagun ti ìlú Ìlobù Olóyè Adégòkè Ògúnṣọlá sọ wípé àwọn ará Ifọ̀n-Òròlú ló kọ́kọ́ dojú ìjà kọ àwọn ará Ìlobù o. Ó ní àwọn sì ti fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà o. Ó ní láàrin ọjọ́ 13 sí 20 oṣù kẹta ọdún yìí ní ọdún 2025 àwọn ti kọ̀wé ìfisùn sí gómìnà àti àwọn aláàbò ìlú o. Ó ní lójijì lọ́gànjọ́ òru ọjọ́ Àlàmísì 20 oṣù yìí ni wọ́n dé o pẹ̀lú ìbọn tó sì ń ro lakọ̀lakọ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní jólé wọ́n sì ń sun dúkìá o. Olóyè ṣàlàyé síwájú sí i pé àwọn àdúgbò bíi Akínpọ́ngo, Odò Òjé àti àwọn ààlà tó wà lágbègbè náà ni ọwọ́ ìjà náà ti dunlẹ̀ o. Wọ́n sì ti fẹ́ẹ̀ sọ àwọn ìlú yìí wọ́n ti fẹ́ẹ̀ sọ di eérú o. Ní báyìí gómìnà Adélékè ti pàrọwà pé kí wọ́n jẹ́ kí àlàáfíà kó jọba. Ó sì ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ lórí ètò ààbò. Ìròyìn jákèjádò.